Gbogbo ọmọ Nàìjíríà, ó tún kí yín o, ẹ kú dédé àsìkò yìí. Ìkànnì Jugba Master náà la wà yìí. Ṣé rí, ó fẹ́ dàbí ọ̀rọ̀ ẹ̀rín, ṣùgbọ́n lára nǹkan tó kó bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà lọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ̀kíní, tá a bá ní ká wò dáadáa, ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ number one nínú nǹkan tó kó bá wa, tó sì ń dá wàhálà alẹ̀, pàápàá jùlọ àwọn alákatakítí. Mi ò sọ pé alákatakítí ẹ̀sìn kan ò nínú gbogbo ẹ̀sìn. Àwọn tó bá ti jẹ́ alákatakítí tí wọ́n ti gbà á bí ẹni pé wọ́n wà ń bẹ̀ nígbà tí Ọlọ́run ń dá ayé àtọ̀run, tàbí gbà tí Ọlọ́run ń bá ẹni tí wọ́n ní Ọlọ́run bá sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n bá wà lọ́dọ̀ ẹni yẹn, nígbà tí Ọlọ́run bá ẹni yẹn sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń hùwà. Bí wọ́n bá ti gbà á sódì, àwọn tó ń já tí wọ́n dẹ̀ torí jíjà wọn kọ Ọlọ́run sílẹ̀, àwọn kú ni wọ́n ń kúrò nínú ìgbèkùn ẹ̀sìn. Torí gbogbo ẹni tó bá ti gba ẹ̀sìn sódì, inú ìgbèkùn ló wà. Ṣé ẹ pé mi dákọ ẹ̀sìn kankan báyìí, ṣùgbọ́n mò ń bọ̀ wá dákọ ẹ̀sìn. Ìdí tí ń ṣe máa dákọ ẹ̀sìn ni pé ẹ̀rí wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Islam, ó jẹ́ nǹkan tí ó máa ń kọ mí lóminú. Bàbá wa kan tí gbogbo èèyàn mọ̀, tí ò bá jẹ́ wípé ó fẹ́ mú ọ̀rọ̀ ọmọdé dání, mi ìbá má ti sọ̀rọ̀ lọ síbẹ̀. Ṣùgbọ́n bí èèyàn bá lè jáde, tó bá lè máa ṣe wáàsí táwọn ọmọ kéékèèké dẹ̀ ń gbà á, tó ń dá wákà àbí kí ni wọ́n ń pè é, tó ń dárin, ẹlẹ́sìn mùsùlùmí ni. Bó bá di tẹlẹ́sìn kìrìsìtẹ́nì lọ́la, á sọ. Bó bá jẹ́ tẹlẹ́sìn ìbílẹ̀, á sọ. Bitter truth lè tó tiwa. Bàbá yìí, bí n bá ní júwe rẹ̀, kò nílò àfínni láàrin ọjà. Bàbá tí máa ń wé láwàní ńlá yẹn, láwàní yín ò sọ wípé ẹ súnmọ́ Ọlọ́run àbẹ́ gbọ́ Ọlọ́run gbọ́. Ara tá a dẹ̀ ń sọ rèé, ètò ń darí wa sínú ọ̀gbun, sínú kòtò, làgbàsódì ẹ̀sìn. Bàbá kan sọ̀rọ̀ lórí ìkànnì kan ni mo ti pàdé ẹ̀, bóyá Yorùbá update, ẹ lè wo gbogbo yòókù ń bẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ń gbọ́ ohun tí bàbá yìí kọ́kọ́ sọ kó tó di pé bàbá lágbàjì, gbajúmọ̀ ni wọ́n nínú àáfàá. Ìràwọ̀ Gúnmi ọ̀fẹ́ jù tí wọ́n lọ nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ṣùgbọ́n ká ẹ tó gbọ́ ohun tí wọ́n sọ, mẹ́sẹ̀jì tó jáde látẹnu bàbá yìí, ẹ jẹ́ n fi fọ́tò bàbá yẹn hàn yín kó tó ẹ jẹ́ n ṣe báyìí. Ẹ gbọ́. Mẹ́sẹ̀jì tí àwọn ènìyàn ń pàṣẹ sí wa nínú ilẹ̀ Yorùbá, àwọn mẹ́sẹ̀jì tó lágbára gidi ni. Àwọn mẹ́sẹ̀jì tó tí àwọn. Ẹ ti gbọ́ bàbá yẹn, dẹ̀ ti rí fọ́tò wọn, ṣùgbọ́n máa jẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ wọn tán báyìí. Wọ́n wá bá tẹ̀lé, ayé ọmọ náà ti bàjẹ́. Gẹ́gẹ́ bí orin tí wákàtí bàbá yìí dá, ẹ jẹ́ ká sáré gbọ́. Ẹ jẹ́ ká sáré gbọ́. Ṣé gbọ́n tí bàbá yẹn sọ, mo yìí máa play fún yín. Màá lo díẹ̀ lára fídíò yẹn kí Yorùbá update ẹ lọ wò yòókù lọ́dọ̀ wọn, kán má bínú. You will see the other videos on their page. Irọ́ ni wọ́n pa, ìwé ò dá mọ́, aráyé ẹ̀ wá kéwú. Mo mọ̀ mẹ́ o. Ẹ má jà fi ọ̀rọ̀ rádaràda yìí ká má fi gbára wa lákòókò, ká má fi promote ní tí ò yẹ ká promote torí àwọn ọmọ. Torí ọmọ tó bá ń gbọ́, tó bá ní òun ò kàwé, a ní mọ̀ pé orí fóònù báyìí ni wọ́n ti ń rírìkúrì. Ó dàbí káwọn ẹlẹ́sìn kan sọ fún àwọn ọmọ wọn pé ìwé ò tà mọ́ o, ìwé ẹ̀sìn
tí wọ́n gbé wá láti ibì kan nìkan máa wá kà. Ìyẹn ni wọ́n á fi máa ríṣẹ́ nílé iṣẹ́ ìjọba. Ìyẹn láyé wọ́n fi máa dà. Ìyẹn láyé wọ́n máa kọ́ wọn ní English ní gbogbo government ní gbogbo subject ńbẹ̀. Wọ́n fẹ́ lọ kó èdè elédè. Ṣédè wa ni kéwú? Ṣédè tọ́lọ́run ń sọ ni kéwú? Ó dàbí kẹ́ni kan máa wá sọ Hebrew kan fìwé lẹ̀. Ó dàbí ẹnikẹ́ni kan máa wá kọ Ifá kan fìwé lẹ̀. Ṣé àwọn nǹkan yìí tó jẹ? Kí ni ìtumọ̀ Boko Haram? Ìwé Western education ni wọ́n fi bẹ̀rẹ̀ wípé àwọn against. Ó ní bàbá yìí náà ń ṣe yìí o. Ó ní bàbá tẹ́ ẹ̀ ń wò yìí, ó ní bàbá yìí náà ń ṣe yìí o. Láti kó àwọn ọmọ jọ kó máa kọni káwọn ọmọ máa gbè pé ìwé ò tà mọ́. Aráyé ẹ wá kéwú, ẹ wá kọ́ èdè elédè. To God. Ṣé Lárúbáwá ni wọ́n ń sọ ní gbogbo ayé? Ká wá pé ìwé ò tà mọ́ náà, àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ gbọ́ English níbi tí àwa tá àti ẹ̀rìn jìnnà tó ti ń dùn wá. Táwọn tó rìn jìnnà ò tí ì ríṣẹ́ talkless ẹni tí ò tiẹ̀ wá ṣe kankan. Ṣé bá a ṣe máa wòran rèé tí ẹ̀sìn máa báyé jẹ́? Irú àwọn bàbá tó yẹ kí wọ́n ó dìde kan against mission àti agenda Boko Haram nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n padà di Boko Haram olórin láàrin àwọn ọmọ kéwú. À ń bú Mufti Ìwó, àṣé ó láwọn aṣíwájú alákatakítí bíi tiwọn nílẹ̀ Yorùbá. Kì í sọ̀rọ̀ ọjà, a kàn ń rọ̀ wá ní ẹ̀yin bàbá yìí. Ẹ̀sìn tẹ́ ẹ gbé lérí pẹ̀lú gbogbo láwàní tẹ̀ ń wé yìí kọ́ lẹ fi máa wọ̀jọba ọ̀run. Ìwà yín ni Ọlọ́run ò gọ̀. Bí àwa tọ́lọ́run dá tá a bá gọ̀, Ọlọ́run ò lè gọ̀ láíláì. Ìlú ń dàrú, wàhálà ń ṣẹlẹ̀, kò sétò ààbò. Ẹ rí wákàdá lórí ẹ̀, àfi kẹ́ ẹ sọ pé ìwé ò dáa mọ́. Kẹ́ ẹ dẹ̀ wo bàbá yìí o. Wọ́n tú àṣírí wọn. Nínú àṣírí wọn tí wọ́n tú, bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ó sọ̀rọ̀ débì kan. Ó ní àwọn ọmọ ẹ̀ wà nílé ìwé o. Ẹ̀yin òbí tẹ ẹ̀ ní gọ̀ o. Àwọn ọmọ tiẹ̀ wà nílé ìwé o. Ìyàwó ẹ̀ wà nílùú òyìnbó o. Ìkan jáde ń jò ní. Ó ní ìyàwó tó bá ti ń fi máṣíìnì fọṣọ ọkọ ẹ̀, ó ní kò lè lálùbáríkà. Kódà ó fọmọ gégùn. Àfáà náà ni. Ìlànà mi sọ pé kì í ṣe pé à ń takò ẹ̀sìn Mùsùlùmí, ṣùgbọ́n tí àwọn tó ń practice ẹ̀ lọ́nà kólekóle ń practice làwa ò fara mọ́. Ẹ bèrè lọ́wọ́ bàbá yìí, kí lè ro ẹ̀? Kí ló ń ṣe wọ́n? Kí ló kọlù wọ́n tí wọ́n fi ń against ìwé? Of all things láyé ń bọ̀. Ẹ gbọ́ bó ni wọ́n ṣe lọ yẹn. Èmi náà wá bá wọn kọ́ báyìí pé kéwú ni ẹ̀kọ́ mọ́, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé, káyé yín jọ wá jóná. Kéwú ni ẹ̀kọ́ mọ́, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé, káyé yín jọ wá jóná. Ṣé ń gbọ́? Kéwú ni kẹ́ẹ̀kọ́ mọ́ o, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé o, káyé yín jọ wá jóná. Kéwú ni ó kọ́ mọ́, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé, káyé yín jọ wá jóná. Ọmọ òyò lódò, kí bàbá òyò òpònú o, káyé yín jọ wá jóná. Kéwú ni ẹ̀kọ́ mọ́, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé, káyé yín jọ wá jóná. Tọmọ báyò lódò, kí ìyá òyò òpònú, káyé yín jọ wá jóná. Ṣé rọ ni? Kéwú ni ẹ̀kọ́ mọ́, ọmọ yẹn ò gbọ́dọ̀ kàwé, káyé yín jọ wá jóná. Ibẹ̀ yìí lẹ sọ pé rọ́lá ayé mọ́, ọ̀run ò gbé ké, kí ló dé tẹ̀ ń purọ́ fáyé, ẹni rọ́lá ayé mọ́. Ṣé kì í ṣe rọ́ béèyàn bá sọ wípé
ìwé ò tà mọ́, kéwu ni kọ́mọ wá kọ́. Ṣé láti bayé ọmọ jẹ́ ni àbí láti táyé ọmọ ṣe? Ẹ gbọ́rọ̀ tí bàbá yìí sọ. ìgbèké ẹ mọ̀ kúrọ́ fáyé mọ́ irọ́ láyé mọ́ ọ̀run ò gbèké o àlùfáà ẹ lọ túbá irọ́ láyé mọ́ ọ̀run ò gbèké lábìbù ẹ lọ túbá. Ọmọ tí ẹ wà ní sùkúl ìyàwó ẹ kékeré wà lábroad tó jẹ́ ọláàwé ló gbé wọn débẹ̀. Wọ́n ní kéwù ni ẹ kọ́ mọ ìwé ọ̀tà mọ́. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, àmọ́ pàdé lórí ètò yìí ń gbà mí. Bitter Truth lórúkọ ètò wa, Ṣeun Agboola lórúkọ tèmi. Ìwájú ni ọkọ sí ọ ni, ẹ̀yìn lọ́kọ sí ọ ni, bọ́ ọ bá ní lọ́wọ́ kó o ta. Àwa ò sọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ làákàyè. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ lọ́gbọ́n, ọ̀tọ̀ ni làákàyè. Ọ̀tọ̀ ni ká tú pẹrẹpẹrẹ òótọ́, ọ̀tọ̀ ni ká rírọ́ ká pè lóòótọ́, ọ̀tọ̀ ni ká rò òótọ́ ká pè nírọ́, ká pè funfun ní dúdú. Ó dìgbà kan náà.